Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: orí ọ̀fẹ́ ti ìsinmi. Ìwé orin 1:1-3. Ẹnìkan ń bẹ tó fẹ́ràn wa, ó fẹ́ wa. Ẹ̀kọ́ àkọ́sórí: yípadà ẹ̀yin ọmọ apẹ̀yìndà, èmi ó sì wo ìpẹ̀yìndà yín sàn. Ṣáà wò ó, àwa tọ̀ ọ́ wá nítorí ìwọ ni Olúwa Ọlọ́run wa. Ìwé Jeremáyà orí 3 ẹsẹ̀ 22. Bíbélì kíkà: ìwé Máàkù orí 6 ẹsẹ̀ 30 dé ẹsẹ̀ 44. Àwọn àpọ́sítélì sì kó ara wọn jọ sọ́dọ̀ Jésù, wọ́n sì ròyìn ohun gbogbo tí wọ́n ti ṣe fún un àti ohun gbogbo tí wọ́n ti kọ́ni. Ó sì wí fún wọn pé, ẹ wá ẹ̀yin tìkára yín sí ibi ijù ní apá kan, kí ẹ sì sinmi díẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ń wá tí wọ́n sì ń lọ, wọn kò tilẹ̀ rí ààyè tó bẹ́ẹ̀ tí wọn ìbá fi jẹun. Wọ́n sì bá ti ọkọ̀ lọ sí ibi ijù àwọn nìkan. Àwọn ènìyàn sì rí wọn nígbà tí wọ́n ń lọ, ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀, wọ́n sì sáré bá ti ẹsẹ̀ lọ síbẹ̀ láti ìlú ńlá gbogbo wá. Wọ́n sì ṣíwájú wọn, wọ́n sì jùmọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Nígbà tí Jésù jáde, ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é, nítorí tí wọ́n dàbí àwọn àgùntàn tí kò ní olùṣọ́. Ó sì bẹ̀rẹ̀ sí máa kọ́ wọn lé ohun púpọ̀. Nígbà tí ọjọ́ sì bù lọ tán, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá wípé, ibi ijù lé èyí, ọjọ́ sì bù lọ tán, rán wọn lọ kí wọn kí ó lè lọ sí agbègbè ìlú àti sí ìletò tí ó yíká, kí wọn kí ó lè ra oúnjẹ fún ara wọn, nítorí tí wọn kò ní ohun tí wọn ó jẹ. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún wọn pé, ẹ fún wọn ní oúnjẹ. Wọ́n sì wí fún un pé, àwa ó wá lọ ra àkàrà 200 owó idẹ kí a sì fi fún wọn jẹ. Ó sì wí fún wọn pé, ìṣù àkàrà mélòó lé ẹ̀yin ní? Ẹ lọ wò ó. Nígbà tí wọ́n sì mọ̀, wọ́n sì wí pé 5 pẹ̀lú ẹja 2. Ó sì wí fún wọn pé, kí wọn kí ó mú gbogbo wọn jókòó lé ẹgbẹẹgbẹ́ lórí koríko. Wọ́n sì jókòó lé ẹgbẹẹgbẹ́ lé ọ̀rọ̀ọ̀rún àti lé àràádọ́ta. Nígbà tí ó sì mú ìṣù àkàrà 5 àti ẹja 2 náà, ó gbé ojú sókè, ó sì súre, ó sì bu ìṣù àkàrà náà, ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé e kalẹ̀ níwájú wọn, àti àwọn ẹja 2 náà lé ó sì pín fún gbogbo wọn. Wọ́n sì jẹ, wọ́n sì yó, wọ́n sì kó agbọ̀n 12 fún àjẹkù àti ti ẹja pẹ̀lú. Àwọn tó sì jẹ ìṣù àkàrà náà tó ìwọ̀n 25 ọkùnrin. Ẹ̀kọ́: àfojúsùn ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ Bíbélì nípa ìwé Máàkù orí 6 ẹsẹ̀ 30 dé 44 ni ó jẹ́ bí Jésù ṣe bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni à ń kọ́. Ṣùgbọ́n ẹ̀kọ́ mìíràn wà níbẹ̀ tí ó farasin nínú ẹsẹ̀ 29. Èyí ni a ó dúró lé lórí nínú ẹ̀kọ́ wa lónìí: orí ọ̀fẹ́ fún ìsinmi. Ẹ̀kọ́ wa tòní fi hàn wá wípé Jésù ṣe akitiyan lórí ìgbé ayé wa nípa tààrà àti nípa ti ẹ̀mí. Ó ní ìmọ̀lára nípa lílọ àti bíbọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti bí yóò ti pèsè ìtura tí ó dára fún wọn. Ó pè wọ́n wá sọ́dọ̀ láti wá ní ìsinmi fún ìgbà díẹ̀, láti gba okun díẹ̀ kí wọ́n tó padà sẹ́nu iṣẹ́ láti tẹ̀síwájú. Ìsinmi lẹ́yìn iṣẹ́ kìí ṣe ẹ̀ṣẹ̀ fún Jésù. Ìsinmi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fún ìgbà díẹ̀ pẹ̀lú rẹ̀ jẹ́ àǹfààní láti ní ìbásọ̀rọ̀ pọ̀ kí wọ́n sì tún gba okun. Ó jẹ́ ìrànlọ́wọ́ fún ọkàn aláàárẹ̀ láti gba okun àti ìtọ́ni. Ó jẹ́ àkókò fún àdúrà àti àṣàrò tí ó jinlẹ̀ fún àgbékalẹ̀ ẹ̀kọ́ àti láti mọ ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀ ìṣòro. Ní ìgbà mìíràn, ó ṣe pàtàkì fún ìwọ náà láti sinmi kúrò lẹ́nu iṣẹ́ kí a sì wá fún àṣàrò tí ó jinlẹ̀ pẹ̀lú Jésù. Ọlọ́run mọ ìgbé ayé wa, ó sì mọ bí òun yóò ṣe bá gbogbo àìní wa pàdé.
Má ṣe fi ìwà òpè pa ara rẹ ní àìpẹ́ ọjọ́ ayé rẹ. Ẹ̀kọ́ àmúrelé. Jésù máa ń bójútó gbogbo ìgbé ayé wa ní tara àti ní ti ẹ̀mí. Nítorí náà ní láti jẹ́ kí ìgbé ayé wa dọ́gba pẹ̀lú ẹ̀kọ́ àmúrelé. Jésù máa ń bójútó gbogbo ìgbé ayé wa ní tara àti ní ti ẹ̀mí. Nítorí náà a ní láti jẹ́ kí ìgbé ayé wa dọ́gba nípa sísinmi kúrò lẹ́nu iṣẹ́ wa kí a lè gba okun láti ọ̀dọ̀ rẹ̀. Àdúrà. Olúwa Jésù, fún mi ní ọgbọ́n sí i láti lè kún ojú òṣùwọ̀n déédéé nínú gbogbo iṣẹ́ mi. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.